àdàbà ọ̀nà ni à ń sùn gbẹ́ iná ń jó ẹyẹlé gbéra ńlẹ̀ àdàbà online tv òkè láwà téńté. ọmọ nàìjíríà ẹ gbọ́ èyí tí máa yìí gbé wá o wọ́n láwọn ní ọ̀rọ̀ kan láti sọ. mr ọlárẹ̀wájú kọ́láwọlé. sir. kí ló ṣẹlẹ̀. tó ṣẹlẹ̀ ni pé mo fẹ́ kọ́ ọmọ nàìjíríà gbà mí lórí kí n gbé wá sí ìbàlá lẹ́yìn because ìyá gbọ́dọ̀ jẹ mí gbé 2007 ni mo ti fẹ́ sínú ilé mi ọdẹ ẹ̀pì ọmọ mẹ́rẹ̀ẹ̀rin. ta ni. ìyẹn Láràwájú Tóyìn ó lò bí ọmọ mẹ́rin fún mi mẹ́rẹ̀ẹ̀rin kò sí kankan tèmi nínú ẹ̀. I don't understand. ó bí ọmọ mẹ́rin fún mi dẹ́gbẹ́ mo sin bí ọmọ rẹ̀ mo dẹ̀ kó ọmọ mẹ́rẹ̀ẹrin náà sí ìgbà tí mo ṣe vitamin findings kò sí kankan tèmi bẹ́ẹ̀. kò sí ọmọ yín ẹyọ kan nínú ọmọ mẹ́rẹ̀ẹrin tán bẹ́ẹ̀ ni sà. I don't understand. kò sí ọmọ yín mẹ́rẹ̀ẹrin òsínbí àbẹ́yọ kan ni òsínbẹ́. kò sí kankan náà tó jẹ́ tèmi. jẹ́ ni pé ìgbà tí. ok kí ló prompt yín gan láti lọ ṣe DNA test ọmọ yín. tagisa ní last year because ó ti mọ wo àwọn wàyẹn bí àgbèrè náà ni tèmi àti ẹ̀ bá jà ọ̀rọ̀ ọlọ́kùnrin dé ni kò sí jà mí ọkùnrin náà ni tẹbi wípé tí n bá ti wá bá wí bá ti gẹ̀ẹ́tì ẹ̀ bá ti gẹ̀ẹ́tì pé tọ́kọ́ tó ṣe yìí láti kó o bí ọmọkùnrin tó bí mọ̀ pé wọn náà máa gbàrú ẹ̀ àárín ìgbà díẹ̀ náà lòkù mẹ́wàá ẹ̀ ọlọ́run ti fún un lórí ọ̀fẹ́ láti kọ́ sáìtì kékeré kan àwọn sọ fún ìgbà díẹ̀ náà lòkù ìgbà díẹ̀ yóò tètè yé mi pé tó sọ pé tó bá ti parí sáìtì wọn ó máa kó lọ sí sáìtì wọn ni láti lọ free pẹ̀lú ìgbà tó ń wù pẹ̀lú àgbèrè tó ń wù so gbàtà wá di last 2 years wọ́n fẹ́ máa kàn sí lọ́mọ sọ̀rọ̀ ọba máa wà nílé lọ́wọ́ bá yẹn tó ń gbé ni ìyàwó ẹ̀ náà ti wá sí bíi lónìí láti wá jẹ́rìí ṣùgbọ́n torí pé ó lè fọmọ sílé náà kó dúró bá pé wọ́n ẹ̀ lálẹ́ sọ máa gbé kọlù yín. ìyàwó máa tó gbé sílé tó wà nílé ìdàlọ́wọ́ báyìí ẹ bá pèsè máa gbé kọlù yín òun náà ti wá bí lẹ́nì àwọn ìyàwó ìdẹ́rì bọ̀sọ́ lóun fọmọ kékeré kan sílé pé òun ò lè dúró ìyàwó máa yẹn ṣe lọ láti kan bí last year ni máa yẹn ti kó sọ̀dọ̀ pẹ̀lú ọmọ márùn ọjọ́ ń gbé báyìí ìyẹn tẹ wá kan ìyẹn ọ̀kẹ́ mi ara ọlọ́jọ́ ìṣòro yẹn so bàtà wá di last year. bọ́ọ̀lù ọmọ ṣe jẹ́ márùn-ún bọ́ọ̀lù mẹ́rin dẹ̀ sọ ní. máa yẹn mo ń sọ máa tó gbọkọ̀ tó ń gbé sìn. ok ṣé máa yẹn wá fọmọ márùn-ún lẹ́yìn létí ẹ̀ ní. àtìyàwó àti ọmọ èlò fífílẹ̀ bẹ́ẹ̀ ọwọ́ kó lọ sọ́dọ̀ tí wọ́n. ọjọ́ tẹ́lẹ̀ gbé báyìí ọjọ́ gbé ní sísọ lọ́wọ́ yìí ọdún ẹ̀lọ́wà. so ìyàmú máa yẹn wá bílẹ̀ ní pọ̀ kàtó lòun lè dúró ó ti bá tiẹ̀ lọ tó bá pèsè ọmọ àgbékọ̀ ọmọ sọ everything fún yín. tó wá di last year so ó ti sọ pé gbàtẹ́ lọ kù ó wá ló fẹ́ gba ọmọ ọ̀dọ̀ kan òní wọ́n fẹ́ gba ọmọ ọ̀dọ̀ ọkùnrin ní kó gbà because ó ti ṣe kẹtàtà pé wọ́n fẹ́ rọ́ọ̀pù mi ọ̀tọ́mọdọ̀ yẹn ọkùnrin ní kó bá gbọkùnrin ọ̀rọ̀ rọ́ọ̀ ṣe é sọkùnrin pé fẹ́ rọ́ọ̀pù mi mọ́ bá ní obìnrin ni wọ́n gbà láti dẹ́gbà tó máa gbóbìnrin tó bá gbọmọ ọ̀dọ̀ obìnrin pé obìnrin ó fẹ́ ga tó láyà onílàlẹ́ mo ní kò sí tọ́jọ́ ẹ̀ tí bá ti lè gbà òun kọ́ sí sáìtì olóbìnrin kan sọ ọkàn mo dákẹ́ pẹ̀lú wá yá èmi ká lọ bí iṣẹ́ kí n tó dé o ti páàkì ó ti lọ inú lẹ́yìn jẹ́ mo sì wá ti sẹ́ẹ̀dì máa lọ bá nílé pé èmi àti ọjà tí mo fi kúrò nílé náà kí ló fa àti kẹrù mo ṣáàjì pé gbogbo ìrìnàjò wọn àti má tọjọ́ fẹ́ra wọn pé síbẹ̀ ìrìn yẹn ẹnìkan sọ fún lórí fóònù mo sáà sí fóònù méjèèjì kọ́kọ́rọ́ ilé ẹ̀ náà mo gbà lọ́wọ́ ẹ̀ wípé kí bá tiẹ̀ tilẹ̀kùn á tẹ̀ lọ sílé ọ̀dọ̀ mi á lọ parí ìjà yẹn fẹ́mi ṣe lọ bí mo kọ́ mọ́ dání tí mo rí pé ó kàn lọ kó pc nígboro ní kábí òru yẹn kábà mi lọ líkan wá náà mi nígbà gbogbo ẹ̀ lupa ní ẹ̀pọ́n lé ní àwọn yẹn bá gbé ilẹ̀kùn jẹ́ gbogbo window á lọ sá drop fóònù yẹn àti everything fún wọn ṣètò wọn á dúró tí pé wọ́n máa parí ìjà yìí máa parí ọ̀tọ̀ wá di kábí last 3 months bí tí àwọn máa yẹn ti káàkiri pé pé mo bẹ̀rù máa yìí kó mo fi ọkọ̀ lọ́rùn sílẹ̀ ọ wá lọ sí ààfin ọjọ́ ìlú wa níkiri bàtà wá dé tó òròjọ́ tó ní kó máa yí òròjọ́ wọ́n wá ní pé àwọn jọ ń fi ọkùnrin yìí ni o tí wọ́n ti lè filẹ̀ fóun bóyá kóun yẹn sá pé mi sọ gbọ́ yẹn tó wá jẹ́ àwọn bàtà mi tó wà láàfin wọ́n á gbé mi pé mi ò tí ì níyàwó o pé kí n lọ jáwé fún ọkọ̀ pàtì yẹn lọ kí n lọ rìmárì mo máa sọ lọ́kọ̀ pé kí n sí kọ́ọ̀tù mi lọ jáwé fún mo wá lọ sí kọ́ọ̀tù pé kí n lọ gba ìwé ẹjọ́ yẹn ni òun yẹn kí n kọ́ọ̀tù bàtà tí wàá jẹ́ ìyẹn wà ń bẹ̀ lórí ọ̀rọ̀ fẹ́ gba divorce letter bàtà wá di after ma wò pé ọmọ tó bí fún mi gan kílọ̀sì pé mi gan ni mo lọ mọ́. mẹ́rin fọ́kùnrin kọ́ ọmọ gbọ́kùnrin tí mo lé sínú ilé kọ́sí kẹ́tù gbé papọ̀ kọ́dọ̀ kó lè láti gbé ìmọ̀ àtẹ̀jáde fi kúrò lé. sọ wá pé meanwhile mẹ́ta wà lọ́dọ̀ wọn láti gbé pé kó lọ first born ìkíra mi lọ́wọ́ àtọ̀ mọ́ mi lọ́wọ́ because ó wù wà kan lọ́dún kan lọ́tẹ́ pé ó tún mọ́ mi nínú àtàwọn àbúrò mi pé kọ́ máa lọ páwọn òní ìdè pé iṣẹ́ ìyàwó àwọn mọ́ pọ̀ èmi nìkan ló kù fún mo sáà pẹ̀lú pé èmi mo sáà wọlé mo fẹ́ fẹ́ sí mi mo sáà ti kọ̀ ẹ̀yin lẹ́kọ̀ọ́ pọ̀ tèmi ọkọ̀ nǹkan mi nígbà yẹn ìgbà létà ó ti pé pàtó tí mi support wọn ìjà yẹn wọ́n dẹ̀ fẹ́ sórí tèmi náà bẹ́ẹ̀ sí bèmi náà jà lórí ọ̀rọ̀ lórí tiẹ̀ so ọmọ yẹn ọ̀dọ̀ mi lọ́wọ́ àgbà àgbà gbé jẹ́ lọ ṣe DNA test ọmọ yìí gbàtí mo wá ṣe DNA test tó jẹ́ first born gbàtí result máa jáde dàbí kó result fún àwọn dáàdì mi kó result gbàtí mo dé ó jẹ́ 0%. ó ní wọ́n ti kó fún mi. ó ní Ayọ̀mídé result náà ní oná líle first born ní Ayọ̀mídé so ó jẹ́ 0% ẹ̀kọ́ yẹn gbọ́ mi mo lè ṣe mọ́ ṣùgbọ́n wọ́n láti mú ọmọ yẹn kó ọ̀dọ̀ ọmọ yẹn wà mo wá lọ sílé rẹ̀ pé ọmọ yìí yóò kì í ṣe títẹ̀ mi o fi bàbá rẹ̀ hàn o aláàjì mi ò tí ì kú òní ilé ẹ̀ ó sọ fún mi pé gbọ́ ẹ̀rù ẹ̀dà mi lọ́wọ́ ọmọ yẹn bẹ́ẹ̀ mi bá lọ́n tèmi bí mi sì wá ń lọ so mo á fẹ́ yín kọ̀nà lé ẹ̀
máa kẹ́ pé wọ́n ti mú ọmọ rẹ wá o wá mú o yẹn ní bá mú wá fásitì tí wọ́n wà bí gbọ́dọ̀ fẹ́ẹ́ náà rẹ̀ sọ lè bí lè fẹ́ẹ́ náà lajì. ẹ pèlè rẹ o. ó ní ọmọ rẹ wà bí o wá mú o yẹn ní bá mú wá. ọwọ́ amú ọmọ yẹn lọ sí Òṣogbo ọ̀dọ̀ máa yẹn. ìgbà táwọn yìí wá di táwọn yìí wá tẹ káàkiri táwọn yìí wá ń gbọ́ ọjọ́ pé láti ti wá tó ti bẹ ọmọ yẹn sínú lẹ́mìí tí mo sọ bẹ́ẹ̀ ló ti ń gba owó oúnjẹ lọ́wọ́ máa yẹn àtọwọ́ sukú ọmọ yẹn lọ́wọ́ máa yẹn. o máa yẹn mọ̀ pé ọmọ òun wà ń bí kan. àtọwọ́ pọ́n lọ́mọ oyún ẹ̀ mo pọ̀sẹ̀ wedding nígbà tí mo tàjọ́ fẹ́ mi mò ń fẹ́ ni. ẹrù pẹ́yìn nìkan ni. láàrín pé bẹ́ẹ̀ apẹ́ méjì ó dẹ̀ lóyún fún mi mo dẹ̀ lọ́ọ́ ó ti fún yẹn lóyún ó fẹ́ ṣe wedding o àtẹ̀bílà wedding nígbà yẹn. ó tún bẹ̀rẹ̀ ẹgbà ẹ mọ mi. so ìgbà tó wá di pé ó pè máa yẹn pé wọ́n ti mú ọmọ rẹ wá o kó wá mú nǹkan rẹ o ó bá ní kó bò mú wá ní Òṣogbo ó dẹ̀ lọ fún un ní máa ó dẹ̀ sọ ọmọ ní Òṣogbo kò létà mo ṣáà rí i pé oríṣiríṣi ọ̀rọ̀ ń jáde lórí iṣu yìí lórí ìgbà máa ń gbọ́ pé ẹni tó ọmọ mọ̀ pé oyún yẹn wá fún èmi ni ìgbà ẹni tó fi lóyún gbà yẹn ó ti níyàwó méjì inú ilé fún máa di kẹta ló sì tì mí lọ́rùn èmi ò dẹ̀ mọ̀. ẹni yẹn dẹ̀ mọ̀. sá ẹni yẹn mọ̀. ẹni yẹn mọ̀ ọjọ́ mọ̀ lára wọn. sá tẹ́tọ́ tó bá mọ̀ lára wọn kò ní mọ́ ní kọ́ láti mọ̀ pé ẹ ti mọ́ ọmọ rẹ wá o wá mú nǹkan rẹ o bá mi mú wá láti tó 4 hours. ọ́díò tẹ sọ àrímọ́ ntẹ́ ni wọ́n sọ ẹ̀ rí ẹlẹ́rìí kọ́ọ̀dù ẹ̀ ẹ ló wà ń bẹ̀ yẹn. ẹ first note tó. voice note yẹn tá a bá lè rí nígbà fi gbà pé ẹ parọ́ mọ́ wọn. ìsítàpù rẹ̀ náà fún un tó ṣe kí ní yẹn sí ìsítẹ́ni yẹn fún ẹ tó máa gbọ́ ẹ tó bílẹ̀ rẹ̀ fún yín. hello báwo ni kàrọ̀ ọkọjọ́ mẹ́ta báwo ni iṣẹ́ ṣe kò sí problem. tí yẹn ni. ohun tí mo fẹ́ ṣàlàyé fún ẹ ọ̀rọ̀ àwọn fámìlì Ahmed ni sọ pé since Amide ti wà ní ọ̀dọ̀ wọn mi ì mọ ibi tọ́mọ yẹn mi ì mọ ibi tí ń gbé wọn jẹ́ mọ ọ̀dọ̀ wọn débi wípé ìgbà tọ́mọ yẹn sick gan ìgbà kan odò mi gbóná sọ́wọ́ wọ́n ní kó wá pàdé mi títì ni èmi mo ra oògùn lọ láti bíbà tọ́mọ yẹn máa lò and then tó fi máa ṣe dressing wọ́n ní láti ní wá pàdé mi ní títì wọ́n fi ọmọ Bídèmí ilé tó wà lórí Èkìtì wọ́n fi lé lẹ́yìn títì junction express ni mo ti fún ní tó máa lò tí mo ti padà nígbà tó tún wá síìkì kan ìyẹn typhoid lórí wọ́n pè mí ní ohun tó ti máa jẹmọ́ ni wá drip mo ní tó máa jẹmọ́ lè ní ìdíkò bá drip pé bóyá kí n kó wá mọ́. ta ni family Ahmed tí wọ́n sọ. sa family yín ni ok ìgbà tó ọmọ yẹn wà lọ́dọ̀ yín ni wọ́n sọ tó sick ok ó dà pé ó jìnnà díẹ̀ síbi tí. ọjọ́ Sunday ìrọ̀lẹ́ Sunday mi ti fẹ́ jáde ni. so náà ni. bígú lọ sí ránṣẹ́ ibà mi nù lé ní mi ìwọ́jọ́ last week a ní program kan church èmi ti lọ church ní Friday aṣọ́yà àdòdé ṣọ́ọ̀pù kan ojú mi àti ìjùmọ̀kọ̀ gbogbo ọmọ ó ṣàkó wọn lọ àṣẹ lọ ṣe tẹ́sì kan bàdàn ní mi ò dé mẹ́nìtẹ̀ mo mú gúlọ̀kì lọ níbi tí gúlọ̀kì bá mi fi támínà ṣiṣẹ́ náà ló ti kí gúlọ̀kì ní church bó ṣe mú náà lọ sí ibẹ̀ nìyẹn ṣáà náà lọ ṣe tẹ́sì ní ìwádìí Sunday evening bí gúlọ̀kì sáré bá mi lọ bẹ́ẹ̀ mi àti láwí ti ń bọ̀ ohun àti bọ̀dá ayọ̀ ẹ̀rù tiẹ̀ ti bà mí. ètò ẹ ní wọ́n sọ pé kínní ni mo fẹ́ gbọ́ tí wọ́n sọ pé wọ́n ti mọ́ ọmọ rẹ dé o wàá mú nǹkan rẹ o mo fẹ́ gbọ́. tó bá tiẹ̀ rí wọ ní Facebook ó náà àmọ́ masọ́lá yẹn rán pé ara alẹ́ ń kí ọ pé ìyá rẹ̀ yóò mọ̀ sọ bẹ́ẹ̀ ìyá Ahmed a máa sọ yẹn fún mi nígbà lórí ara alẹ́ ń kí ọ pé so different thing náà máa ń ṣe wọ́n máa ní kò sí wàhálà pé tó bá ti lọ ní ìsìn ìyẹn ní eléyìí tó jẹ́ lásán ọ̀hún tán bí Ìbàdàn mọ̀ ní ẹ̀yìn ṣèbí inú oko yẹn náà ló máa lọ jókòó sí ṣe lè ní opportunity àti travel ni kò sí bó ṣe fẹ́ travel inú oko náà ni ó lọ jókòó sí tó bá ti lọ ó ní ìyá Ahmed yóò mọ̀ sọ pé pé yóò bá tiẹ̀ ti lọ ní ìsìn tó ń bá ti dé padà kó ń ṣàmọ́ sọ náà lé kó mọ̀ lọ kàn gáǹgì ẹ̀wà àbọ̀n lé tó yẹ pé ọmọ wọn náà padà yàyàkuyà ọmọ náà kó gáǹgì burúkú ọmọ wọn náà padà yìnbọn pa pé kó má kó gáǹgì ẹ̀ bá wọn náà lé. àwọn ìyá wà bẹ́ẹ̀ tó sọ wípé pé o ti kọ́ wa mú ọmọ rẹ̀ ó dẹ̀ lọ fún lóṣogbo ìyẹn náà lọ wa. bóyá ẹyọ ọmọ ẹnìkan kọ́ lọ bá mi pre-listing tẹ́ bá ti wá débẹ̀ exactly kẹ́ mú wa. ọ̀rẹ́ ni kò tíyan ọ̀dẹ̀ gbà ọ̀dẹ̀ mọ̀mọ́ ìrẹsì gbọ́dọ̀ kejì. ok it's alright kí ni wàá fẹ́. so ìgbà tí mo wá rí pé alákọ̀ọ́kọ́ ẹ wá lọ sàwọn yòókù náà bẹ́ẹ̀ kí ni wàá fẹ́ báyìí. sa ìtẹ́jọ́ òdodo ni mo fẹ́ lórí àwọn ọmọ yìí. kò tí n bá tẹ́ bá fi bí 16 years 12 years 8 years 5 years. ọmọ 16 years. o ní first born tá a sọ yìí. ìyẹn ti lọ báyìí wọ́n ti mú lọ bá bàbá rẹ̀ lóṣùgbọ́. bẹ́ẹ̀ sà. 12 years lẹ́bí tẹ̀lé. wà lọ́dọ̀ rẹ̀. 8 years tẹ̀lé 5 years tẹ̀lé ṣé ẹ níyàwó mi. níyàwó mi. ṣé ẹ bímọ mi. ní kankan mi. oyin náà ni mo bẹ̀rẹ̀ ju kámi lọ. ẹ níyàwó ẹ. mi ò ní anybody mi. ẹ lọ́mọ kankan mi. mi ò ní kankan.
ìyẹn kan ló pa mí lẹ́kọ̀ọ́ jù. irọ́ ni kò lè jẹ́ bẹ́ẹ̀. ẹ kálẹ́ madam. ẹ kálẹ́ sàn. ẹ bá mi súnmọ́ kí ní ẹ̀ka àlegbó yìí mà. ẹ rí wọ́n ti parọ́ mọ́ yín o wọ́n sì lẹ́ni àtìrànmọ́ ò lè dákẹ́ tó bá ṣe bẹ́ẹ̀ yọ ọ́ jẹ̀bi. ẹ já gbọ́ ní tí wọ́n sọ yẹn kí ni ẹ rí sí ma. nǹkan tó sọ yẹn irọ́ ni. Number one, nǹkan tó fà tèmi fi kúrò ní ọ̀dọ̀ ẹ̀ ńgbà tí mo kúrò ó jẹ́ nǹkan tó ní wàhálà láti ìgbà tí mo ti fẹ́ mi enjoy marriage pẹ̀lú ẹ̀rí ó jẹ́ nǹkan tó lágídí tó yẹ pé tí kíní yẹn bá ti dé sí báyìí kò sẹ́ni bọ́ọ̀dì tó lè control ẹ̀ tí ìyá ẹ̀gán bá sọ̀rọ̀ kò sẹ́ni bọ́ọ̀dì kò síbi tí ò ti yẹn embarrass ẹni tó jẹ́ ìyá tó bì ó ṣe kan ní time kan ìyá ọkọ mi gangan ló ní kí n máa lọ wọn gbọmọ lẹ́yìn mi wọn ní kí n lọ jáwèé wá fún wọn ní kí n máa lọ páwọn gan bímọ obìnrin bọ ọjọ́ yẹn ìgbà tí máa dé court lọ́jọ́ yẹn wọ́n ní wọ́n wà on strike páwọn kan lè serve wé sílẹ̀ n ló fi save ẹnjọ́ yẹn èmi kan gba station lọ mo lọ report wọ́n dẹ̀ pé wọ́n wọ́n nẹ̀ nígbà yẹn ìyẹn lọ bẹ́ẹ̀ nígbà tó tún di 20 ìwà yẹn ṣàn continue kò take care òun ṣe kó take care mi kò take care ọmọ èmi máa ra oúnjẹ èmi máa ohun gangan èmi máa raṣọ sí lọ́rùn but still náà problem ló ń fún mi kò sẹ́ni tí ọmọ ládùúgbò wa tí kíní yẹn bá ti dé sí báyìí kò sí nǹkan tó lè mú lọ́wọ́ tó lè fi wọ̀nyàn wò ìgbà tó wá di 2019 mo kọ́kọ́ tẹ̀ ẹ̀bẹ́ yẹn torí wàhálà láti ń bá bọ̀ láti bẹ̀rẹ̀ ìgbà tó di 2019 yẹn ọmọ kan wà lọ́dọ̀ mi so ọmọ kan wẹ̀ lọ́jọ́ yẹn mo dẹ̀ máa ń sá pàǹtì bedroom tí bá tó bá di following day màá mú pàǹtì yẹn màá fi another one síbẹ̀ mi ì rí bọ̀ bí mo ìṣe rí mi ì tiẹ̀ ká kún mo rò pé bóyá mo ti mú wọlé bóyá bọ́ síbi aṣọ ni bọ̀ mi ì ká kún bí a week after ọmọ yẹn kàn sáré wá bá mi mo múra bíṣẹ́ ọmọ yẹn ní mọ́mì mo ní kí ló ṣẹlẹ̀ ó ní mo máa rí pàǹtì mo ní ní ibo ló fi sí ó ní inú ilé ilẹ̀kùn kọ́dẹ̀ wà tá a gbé sí àrà ọmọ yẹn ó ní ara ilẹ̀kùn yẹn ló ní lọ wá dáadáa bóyá orú máa ṣọ ni ọmọ yẹn ṣáà ń gbọ́n mo rí pé ẹ̀rù ti wà lára ẹ̀ mi ṣe mí ní mi jẹ ṣe méjì mọ́ mi ìyá ọkọ mi gangan ó ní pásítọ̀ kan tó yẹ pé tó máa ṣe anything ẹni yẹn náà wà pé tó ìbẹ̀yẹ mi ti ń wà convince pé kí ló lè máa ṣẹlẹ̀ ṣó lè jẹ́rọ àbò òótọ́ ṣó wà lára aṣọ ni mi kàn pé wọ́n ni pé ẹ ló sà pé nǹkan kan ṣẹlẹ̀ pé mi ì rí pàǹtì mi pé mi tiẹ̀ wá kàkún pé bọ̀ ọmọ yìí náà dé ń sìn yo ó lóun ò rí pàǹtì òun o wọ́n dẹ̀ ṣe prayer náà bá ní àwọn mú ni wọ́n mú gan èmi mo ti wà convince pé ṣọ́n lè mú pint mo tún pè wọ́n mo ní àgbàlejò sínú ilé àwa báyìí mo ṣáà dárúkọ gbogbo àwọn táwọn àánú ilé wọ́n dẹ̀ ṣe prayer wọ́n dárúkọ ẹ̀ wọ́n lòun ló mu àwọn mórúkọ ẹ̀ wọ́n mórúkọ ọmọ tá a fi ń pè wọ́n mórúkọ ẹ̀ gangan ìgbà tí mo dẹ̀ gbọ́dọ̀ wọn lọ mo ṣe dọ́dọ̀ wọn mo tún padà dárúkọ yẹn pé ẹ ṣe prayer kí ló ṣẹlẹ̀ ta ló ṣe wọ́n mú pint ni wọ́n dẹ̀ tún repeat ẹ̀ pé nǹkan báyìí ló ń ló mu mo ní dáàdi ẹ̀ ń tẹ́ sọ pé ó mú kinní yìí bàbá alágbájá ni ó ní pé tó wáyé pé àwọn mọ̀ pé òun ló ń jẹ́ orúkọ yẹn àwọn ò ní sọ fún ẹ gbogbo ibi táwa dé ń gbà yẹn pátápátá tó fi kan ara àwọn ìyẹn tó jẹ́ ọkọ mi pẹ́ nìyẹn wọ́n ní kàn tẹ̀ nù dáadáa so ìyẹn ṣáà lọ gbogbo ibi tá ti confam òun ló mú pint ìgbà yóò ti ń gbọ́ ó ti fẹ́ ṣoògùn gbà yẹn ó fẹ́ ṣoògùn owó ọlọ́run ló ní lórí mi ò ní gbà bọ̀dẹ̀ lọ́dọ̀ ẹ̀ so pint yẹn ṣáà ó di pé àwọn wá pint nígbà tó wá di pé ọmọ yẹn wọ́n wá travel wá lọ sí ìlú wọn òun ti ẹ̀sán ọkọ lọ́dọ̀ màmá ẹ̀ ìlú wọn náà tún ti confam pé nǹkan kan ṣẹlẹ̀ wọ́n wá tún débi pé àṣé ọmọ yẹn àṣọ ti lọ ń bá ọmọ yẹn lẹ́yìn ó ti lọ bá ọmọ tí mo gbà sọ́dọ̀ ọmọ yẹn bí ọmọ náà ló ṣe jẹ́ sí ó ti lọ ń ba lẹ́yìn so èmi ò dẹ̀ anything ìgbà tí mi wá rán ọmọ wọn wá wọn lọ sílùú wọn ìgbà tí mo dé ìlú wọn náà wá tú gbogbo ẹ̀ ló wá sọ bí ọmọ bó ṣe máa ń disturb òun wọ́n ti pè ládùúgbò tó ti pè ọmọ pé ṣé o sọ fún mọ́mí yẹn ọmọ lòun ò sọ fún wọn òun ò fẹ́ dálé wọn rú ọmọ yóò ṣáà sọ anything fún mi so gbogbo ọ̀rọ̀ yẹn ṣáà di wàhálà ń gbà yẹn tá a fàáfàá ìgbà tó dẹ̀ pọ́kàn tó ń bi léèrè pé báwo lọ̀rọ̀ ṣe jẹ́ kí ló fẹ́ ka ṣe ó ní ẹ kọ́ lọ bá ń bẹ̀ náà ni wọn ò rí anything sọ bọ̀ lẹ́yìn ìgbà yẹn báyìí ló ti wá di pé wọ́n á máa sọ pé ìwà tọmọ yẹn ìrọ̀lẹ́ pamọ́ mi èmi ò ṣe nǹkan ìrọ̀lẹ́ wọn pamọ́ ẹ gbogbo family ìjókòó wọ́n dẹ̀ ń béèrè pé nǹkan báyìí ṣẹlẹ̀ rẹ́ ní tèè sọ ibi táwọn ti confam gbà yẹn ó tọ́nà mẹ́wàá tó yẹ pé the same thing everybody ń sọ wọn ò rí nǹkan kan sọ ń gbà yẹn so ibẹ̀ yẹn ni wàhálà yẹn ti ń bọ̀ díẹ̀díẹ̀ tẹ́ bá ní kán róúnjẹ wá sílé wọn lé ní sáwọn ó máa róúnjẹ tàwọn wá sílé kó wọn fowó tiẹ̀ kọ́lé so ń gbọ́ ìyá ọ̀n bá mi dámọ̀ràn pé kọ́wọ́ òun kóhun ta site kóhun kó wẹ̀ jọ kóhun fi travel so tó wá jẹ́ kémi padà kúrò ńlá sí ẹ̀ ọmọ yẹn ó ṣàfọ́ straight ẹ̀ àtìgbà tí wàhálà yẹn ti ṣẹlẹ̀ wọn ò kí ọmọ yẹn bá kí wọn ò ní dá lóhùn wọn ò ṣe anything sọ ọmọ yẹn wọ́n frustrate ẹ̀ ọjọ́ tó ń lu ọmọ yẹn lọ́mọ yẹn sá lọ nínú ilé tó kówó lọ so ọmọ yẹn ṣe wá lọ ọmọ yẹn lọ ní láti ẹ̀ yẹn mo dẹ̀ decide láti kúrò o dẹ̀ tún ti yàn advice mi pé kí n lọ ta site mi ìdẹ́lẹ̀ ta láíláí mo decide láti kúrò ń bẹ̀ bọ́ bí mo ṣe pẹ́rù mi pé tí mo wà ń bẹ̀ yẹn tí máa lẹ́ni tí ń ṣe àwọn ọmọ ṣe tó máa ti wálé màá lọ mo ti ẹ̀ fọkàn sí pé kí n máa lọ síbẹ̀ ká lọ máa sùn bí adé ń lọ bí a lọ ń sùn bí mo ṣe kẹ́rù mi ìsun ọ̀dọ̀ mi mo lọ ń sùn bẹ̀ bọ́ di 24 December mo kàn wò pé ẹ̀yin ọkàn mi ò lọ bẹ̀ yẹn lé ní ẹ jẹ́ ká sùn ibi bà so ọjọ́ tá a máa sùn ẹ bá ṣe ń délé báyìí bóyá ṣe di bí around to 10 bó ṣe dé ni bó ṣe ń gbá ilẹ̀kùn yẹn ni wọ́n gbá ilẹ̀kùn yẹn débi pé ilẹ̀kùn yẹn ti fẹ́ já wọn àwọn tó máa já ilẹ̀kùn yẹn màá tún ṣe máa wá ẹni tó máa ṣe ilẹ̀kùn ni mo bá lọ sílẹ̀kùn ṣíṣí tí mo ṣílẹ̀kùn báyìí bó ṣe gbà ilẹ̀kùn yẹn mọ́ mi lọ́wọ́ nìyẹn mo ṣàṣe ń lọ mi lọ́wọ́ tó ń lù mí nìyẹn lílù tó lù mí ó tì mí lu dígà yẹn mo fi ẹsẹ̀ sọ tí yẹn gún mi lẹ́sẹ̀ yẹn bleed mi ì lè bọ́ síta lóru ó ní òun àwọn ọjọ́ máa fa wàhálà ọjọ́ ẹ̀mí ìwọṣọ mo kàn raṣọ mọ́yà lásán ni àwọn ọmọ wà nílé gbogbo wọn ti jí kalẹ̀ kò sí ní táwọn ọmọ fẹ́ ṣe kò sí ní tó fẹ́ rescue mi ládùúgbò yẹn ọjọ́ yẹn láwọ́ kọ́ máa sọ site so bó ṣàṣe bẹ̀rẹ̀ wàhálà ẹ̀ nìyẹn ìgbà tí mo fẹ́ bọ́ síta mo bọ́ síta báyìí ó tún lé mi bọ́ ó tún pariwo ó ṣàn pariwo ládùúgbò yẹn tó ń ṣépè burúkú ládùúgbò ó tún ní kí n padà sínú ilé mo tún padà nulẹ̀ mo ní kí n wọ́ lọ kíchì kí n wọ́ máa ta ó ní tó bá ṣe anything bẹ́ẹ̀ wọ́n àdálẹ́ ẹ lórí mi lè ṣe anything nígbà wọn ronú pé tí iṣẹ́ ìbá kúrò nílé ó lè pa mí sínú ilé lọ́jọ́ yẹn mo kàn wá dọ́gbọ́n pé kí n ṣílẹ̀kùn kan kí n tì sẹ́yìn kí n fi ráyè sá jáde
mo wò pé kó tó di pé ó máa jálẹ̀kùn yẹn màá ti sá kúrò ládùúgbò ọjọ́ yẹn àbúrò yẹn ọkọ mi tó wà ní eré ọ̀dọ̀ mi ni mo lọ sábà lóru lára past 12 àwọn gan rí wọn pariwo ni pé ibo ló wà ń lọ lórí ìbámu ní ṣé kí n wá dúró kó pa mí sínú ilé ni mo fi wá àwọn kò sẹ́ni tó lè gbà mí mi ò sọmọ ọbẹ̀ yẹn ni mo fi wá àwọn OPC náà wá gbà mí lẹ̀ lọ́jọ́ yẹn náà wá bá ń gbà kí ó tún tilẹ̀kùn mọ́ ọmọ mi sínú ilé ó tún mú lọ sọ́dọ̀ ẹ̀ àwọn yẹn náà ṣàgbà mí lẹ̀ lọ́jọ́ yẹn tó fi di pé mo ráyè wọnú ilé padà ní òru around past 3 náà tó rí àwọn fóònù àti kí ìgbà lọ́wọ́ ẹ̀ lọ́jọ́ kó tó di pé mo padà sílé so bó ṣe máa ń fa wàhálà ẹ̀ lọ nìyẹn nígbà tó lọ ní pé kò ń dẹ padà mí ìdẹ́lé padà sínú wàhálà kò possible ìgbà yẹn ló dẹ̀ ti ń pariwo kiri pé òun á ba débi tó máa ta sáìtì yẹn òun á ya ọ̀tá ẹ̀ ní wèrè ní gbogbo plan náà nìyẹn kò ní any plan gidi so táwọn ọmọ tó dẹ̀ ń sọ lélẹ́yìí kọ́ ọmọ lọ ni mi sí ń bẹ̀ mi sí ibi tó kọ́ ọmọ lẹ́mi ìgbà tó ṣe rìsọ́ mi ìdẹ́lé accept ẹ̀ láíláí ìgbà tí mo bí ọmọ tí mo bí tó yẹ second born mi yẹn Ìbàdàn láwọ̀dọ̀ grammar làwọn àgbà yẹn all everything ló ṣojú ẹ kò sí ìtọ́ṣẹ́ yẹn ìgbà tí mo lóyún third born ìgbà yẹn mo ṣe course ńgbà yẹn wọ́n dẹ̀ ti wà lọ́dọ̀ mi so a fẹ́ ṣe final exam ni mo lóyún ọmọ yẹn ni mo padà sí ilé ńgbà yẹn so gbogbo result yẹn mi ìlè gbà mi ìlè accept ọmọ ẹ̀ òun ló lọ ọmọ rẹ̀ kò sẹ́ni bọ̀dọ̀ ọmọ yòó dẹ̀ ní bàbá méjì òun ló nà ọmọ tí first one mi tó sọ nígbà yẹn mò ń fẹ́yàn kan pẹ̀lú ẹ̀ ńgbà náà ìgbà tó dẹ̀ mọ ọmọdé gbogbo story náà ti sọ fọ́mọ wọ́n sọ story fọmọdé pé àhẹ́ntò rìsẹ̀mbù lélẹ̀ ẹni báyìí lórí ọmọ tẹ́ ti mú sọ́dọ̀ tipẹ́tipẹ́ tẹ̀sẹ̀ wá ń pàtàn fún nígbà tó ọmọdé ẹ̀dẹ̀ sọ gbogbo yẹn ó tún sọ fáwọn pé tó bá ti lè sọ fún kó fi bàbá ẹ̀ kó ṣe mí ṣe ń tán sọ nìyẹn nígbà wọn mọ̀ bẹ́ẹ̀ kí ló tó sọ fún mi láti ọjọ́ ẹ̀ ẹni tí mo dẹ̀ mọ̀ pé mo tún fẹ́ ń gbà ń bá pè pé nǹkan báyìí ló máa ṣẹlẹ̀ kò yé mi ò ní ẹ bá ní à ó lè accept ọmọ tó máa máa accept ẹni tí pé ohun tí ẹ̀ máa ní láti ṣe test just like that kó ọmọ yẹn dé ní sọ́ni kó ọmọ yẹn tó kúrò lọ́dọ̀ mi bíi Friday tó ọmọ yẹn ò lọ school rárá gbogbo táàmù yìí tó fi wà lọ́dọ̀ wọn ò jẹ́ kó ọmọ yẹn lọ sí school so kó tó di kọ́ mo ṣẹ̀ mú ọmọ yẹn lọ sí lesson Friday wọn tó mú kúrò lé kọ́ ọmọ yẹn tó wà lọ́dọ̀ mi tí ò tiẹ̀ ṣaṣọ kankan tó wà wọ́n jáde wọ́n tún ní láti máa pè mí pé ọmọ yẹn wá sílé ọ̀dọ̀ àwọn nìbàdàn ó wá fọ́lé wọlé ó kó owó ó kó 150,000 wọ́n ṣàpárò oríṣiríṣi mọ́ ọmọ mi ó gbẹ́rù ọmọ yẹn ò dẹ̀ máa ṣan kankan dé wọ́n plan gbogbo plan yẹn lọ́ ti pa ọmọ mi mo dẹ̀ ní irọ́ ni pé ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ẹ gbàdúrà kó rí báyìí fún ló fi ní tọlọ́mọ bọ́ àwọn tó bá ní pé òun ṣe fake test ní mi ìdẹ̀lẹ̀ accept láíláí mi ìdẹ̀lẹ̀ accept lọ́wọ́ ẹ̀. sọ̀rọ̀ ẹ ṣe ó dà pé lè gan ti clear àwọn sọ pé rọ ni. kò ń ṣe máa wọn ọ̀rọ̀ ẹ̀ ṣàpọ̀ ní kò ń ṣe máa wọn ní kò ń ṣe gbá lẹ́sẹ̀ dé lọ́jọ́ yẹn náà mo ti pè é pé ìwọ wọ́n ti sẹ́ǹdọ̀ wọn wá lè pọ́nná ní kì í ṣọmọ àwọn so nígbà tí mo ṣàtẹ̀wá sẹ́yìn wá ní pé ìyẹn ò ṣe problem náà pé bọ̀ lè ṣù ni pé ìyàwó kan tó ní ní Òṣogbo aṣàtẹ̀ lọ sọ́bọ̀ pẹ̀lú àwọn gbèsè tá a gbé ọmọ ṣàtiwà ó ti wà lóṣogbo lẹ́yìn mo ṣe ń sọ fún àti ọkọ mi ì sọ fún anybody so ibẹ̀ ló wà báyìí ó ti bẹ̀rẹ̀ lẹ́sìn ó máa wà bó máa ṣe exam máa ṣe WAEC so kí mo wá fẹ́ fà ìjẹta ni mo mú ọmọ lọ sóṣogbo nígbà tí màá fi dé ní ọ̀sán tèmi padà dé sí shop pé kí n tiẹ̀. àti yọ̀ ń tà fẹ́ yọ. orúkọ ọmọ àkọ́kọ́ yẹn. lára gàmídé. Ayọ̀mídé àbí. ẹ̀yin ló lárí iwájú. ṣé ẹ gbà pé àwọn kọ́ ni wọ́n ní lóòótọ́. mi ilé accept pé kò ń ṣòyìn lónìí sà. ok nígbà tí wọ́n mú wa pé àwọn kọ́ làwọn ní ẹ pè èèyàn kan ẹni ẹ wá sọ fún mi pé ìyẹn ò ń ṣe problem gbà yẹn òun níyàwó kan lóṣogbo ẹ sọ lọ títí mọ́ bọ̀ bọ̀ ó ní kóun wá lọ sọ́dọ̀ ìyàwó kan lóṣogbo or something like that but ẹ jẹ́ àfi test lẹ̀ kí ló dé tẹ́ ẹ rí ẹni yẹn pè kí ló dé tẹ́ ẹ ronú ẹni tẹ́ ẹ pè lásìkò yẹn. nǹkan tó fà á ni pé tí mo fi take step yẹn nígbà tí mo pé kí ni mo fẹ́ ṣe ní moment yẹn ọmọ yẹn jẹ́ kó yé mi pé kó tó di pé òun kúrò níbẹ̀ pé wọ́n máa lọ sí Facebook ẹni tí mò ń sọ yìí ọkọ mi mọ̀ òun náà mọ̀ torígbà tí mò ń fẹ́ ń gbà yẹn òun mọ ẹnìyẹn dáadáa. wọ́n mọ̀ pé pẹ́ fẹ́ ẹni yìí mọ̀ ó mọ ẹni tá à ń sọ yìí. papala ló pa fún mi sẹ́ẹ̀rí àbúrò rẹ̀. ó mọ̀. ọlọ́mọdé mọ̀ lẹ́tí bọ́sẹ̀ wedding. dadi lẹ́tí bọ́sẹ̀ wedding sọ́kọ́sì nàlàjì. ó mọ ẹnìyẹn dáadáa tó lẹ́yìn ó ní step kan tí ó fẹ́ bá take ń gbà yẹn tó yẹ pé true ìyọkọ mi. wọ́n mọ̀ bọ̀ wọ́n mọ̀ pé ń fẹ́. ó kò mọ̀ fẹ́ dáadáa. sẹ́ẹ̀rí ẹ tó sọ yìí ìgboro náà mọ̀ gbogbo ọmọ ìgboro mo ti mọ̀ ọmọ yẹn mo ti fọwọ́ kọ káàkiri. tó mi ilé àti pé bóyá kí bọ́sẹ̀ wedding. ohun tó ṣẹlẹ̀ ẹ máa gbọ́ dadi nígbà yẹn kọ́ ọmọ yẹn tó dé ó ní wọ́n máa gbé fóònù wọ́n máa lọ search ẹnìyẹn. wọ́n á máa compare wọ́n á máa compare ẹnìyẹn mọ́ ẹni yìí lórí sẹ̀ǹbù wọ́n sọ fọ́mọ ni o pé ẹni yìí lórí sẹ̀ǹbù wọ́n ibò tó ń fi dárúkọ ẹ̀ tọ́mọ fi dé tó fi ń sọ fún mi pé wọ́n lẹ́ni báyìí bẹ́ẹ̀ ni pé wọ́n máa gbé lọ sí orí Facebook wọ́n ní bóòlù ẹ sì kíní ìfúnra yín ó ti pàjùdé dájú mọ́mí Ayọ̀mídé ọ̀dọ̀ ta lọmọ yẹn wà lóṣogbo báyìí. mo ti gbọ́ ọgbọ́n tó ṣe. ẹ mo Ayọ̀mídé ẹ mọ̀ pàrọ̀. ó ti wà lọ́dọ̀ dádì ẹ̀ lóṣogbo. kò sí lọ́dọ̀ bàbá ẹ̀ mo lọ fún lẹ́sìn tẹ́lẹ̀ bó ti wá fún registration báyìí. ibi tó wà lóṣogbo bàbá ẹ̀ ni wọ́n ní.
bọ́ nínú ọ̀rọ̀ tẹ sọ ẹ ní bàbá ẹ̀ lóun léèyàn kan lóṣogbo ẹni ẹ pé ẹni yẹn ẹ pé ẹ dẹ̀ pé ti bí ẹni tẹ́ ẹ sọ ẹ ti ń rí fáàtì pé òun ni ó lọ ọmọ lẹ fi pé. ohun tó jẹ́ kí n pè ń gbà yẹn ni kí n ṣe pé ọ̀rọ̀ yìí mi ìmọ̀ ibi tó ń lọ wọ́n dẹ̀ ti ṣàlàyé àwọn oríṣiríṣi fọ́ọ̀mù. ẹ̀yin sì mọ̀ pé ẹni ẹ ló lọ ọmọ lóòótọ́. mi ìmọ̀ pé òun ló lọ ọmọ bọ̀ mo mọ̀ pé ìgbà tí mò ń fẹ́ ni mo fẹ́ nígbà yẹn so mi ìmọ̀ pé òun ló lọ ọmọ. mọ́mí Ayọ̀mídé ó yẹ kó yà yín lẹ́nu nígbà tí wọ́n mọ ọmọ yẹn dé kò yẹ kẹ́ ẹ dè ní gut láti pè èèyàn kan tẹ́ ẹ bá ti mọ̀ pé òun ló ní even before that time ó yẹ kẹ́ ẹ wà timid a bit kẹ́ ẹ kọ́kọ́ lọ́kọ́ yìí kẹ́ ẹ wá wò pé how come sẹ́ni ló lọ́mọ ni kẹ́ ẹ wá argue DNA test yẹn tó bá jẹ́ pé lódodo bọ́ bẹ́ẹ̀ ṣe gbọ́ ọmọ yẹn tẹ́ ẹ dẹ̀ fà lẹ́nu yẹn lọ́wọ́ bí ìgbà tẹ́ ti. ìdẹ́sìn tó yẹ kí n dẹ̀ mọ́mọ́ lọ sí lẹ́sìn ni pé ọmọ yẹn ò tí ì lọ sí school ní táàmù yìí rárá ó lóun ò tí ì lọ sí school rárá ilé ló wà. tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ já gbọ́ tí wọ́n lábúrò yín sọ. kódà ibi tẹ́ ẹ sọ̀rọ̀ dé mo gbójú bẹ̀ lọ. wọ́n máa yẹ ká sùn mo ṣe ìdílé láìpẹ́ yìí mo ti gbọ́ voice note tó sẹ́yìn sí mi mo ti gbọ́ ọgbọ́n tó ṣẹlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kódà ibi tẹ́ ẹ sọ̀rọ̀ dé mo gbójú bẹ̀ lọ ọgbọ́n tó ṣẹlẹ̀ pátá ibi tó dé dúró next action gbogbo ẹ̀ ni mo ti gbọ́ mo kàn mọ̀mọ́ rẹ̀ kẹ́ mo dúró mi sọ̀rọ̀ torí mo ń expect pé kẹ́ ẹ sọ fún mi pé irọ́ ni ṣùgbọ́n nínú fẹ́sùn tẹ́yìn náà send nísìn mi ì rò pé ẹ dínà ẹ̀ pé kò ṣe pé wọ́n parọ́ mọ́ yín àǹtí Tóyìn mo fi ọlọ́wọ́ bàbúrà ẹ̀ ṣe eré o ẹjọ́ ibo ni kí bọ́dà ẹ̀ fojú sí láti almost 15 years ẹ̀dẹ̀ mọ̀ pé bọ́dà ẹ̀ kọ́ ló lóyún Ayọ̀mídé mo bá yín sọ̀rọ̀ nílé ṣá ló jẹ́ kẹ́yẹ́ kí n pè bọ́dà ẹ̀ àní wọ́n ń ṣe mí mo bá yín sọ̀rọ̀ nílé ṣá kẹ́yẹ́ kí n pè wọ́n ká parí ọ̀rọ̀ tó wà láàrin dání náà yìí kí n má pè wọ́n ẹ̀yin náà fi ṣírò ara yín wò àti Tóyìn ẹ fi ṣírò ara yín wò tó bá jẹ́ wípé àbúrò yìí ọkùnrin kan nìkan bá ìṣẹ̀lẹ̀ sí i báwo lẹ ṣe máa fi ẹ wá bà gbogbo wa lójú jẹ́ ẹ bà wá lójú jẹ́ tí Ìyátẹ́là ẹ mọ̀ wùlẹ̀ ṣé àwọn ọlọ́pàá ìlọ Pẹ̀túlọ́lá ẹ jọ̀ọ́ tí Ìyátẹ́là tẹ bá dé Pẹ̀túlọ́lá tẹ sọ fún Ìyátẹ́là ẹ fẹ́ kí ìyá yẹn la hypertension ẹ̀yin tẹ́ jẹ́ first born tó yẹ kẹ́ jẹ́ àwòkọ́ṣe rere fún wa ọjọ́ tí mo gbọ́rọ̀ yẹn mo kọ́kọ́ sunkún as in I cried like pé ìyá mi ló bí Kọ́lá mo sunkún màá ní mo sunkún tán ni mo mu ọtí tí mi bá mu ọtí mi lè so ẹ̀yin wá ṣe ń sọ fún mi lénìí nǹkan tí mi ti gbọ́ láti ṣèjẹta bí ìjẹrin nǹkan tí mi ti gbọ́ ẹ̀ṣẹ̀ ń sọ fún èmi ní èní Tóyìn ò ṣe dá o Tóyìn ò ṣe dá o ẹ̀dẹ̀ ní conscience ẹ̀rí ọkàn yóò dẹ̀ jẹ́ yín láti 15 years ago so definitely oyún ìbúraṣẹ́gun lẹ́gbẹ́ lẹ́ fi ṣe wedding ẹ̀dẹ̀ tún lọ church ó dẹ̀ tún so yín papọ̀ ẹ̀dẹ̀ ń sùn ẹ̀dẹ̀ ń jí ẹ̀rí ọkàn ò dẹ̀ jẹ́ yín ọ̀rẹ́ tẹ̀lé Tóyìn ò lè pààyàn Ọlọ́run àti ó lè pààyàn tó ò ní ríro rárá so Kọ́lá mọ̀ nǹkan tó ń ṣe láti yẹjọ́ yìí gbogbo bí o ṣe ṣe dáadáa definitely ó ti ń gbọ́ wìrìwìrì níta ṣáàyàn ọmọ ọkùnrin lójú owó jù ni ẹ mọ̀ kò sí bí ọkùnrin ṣe máa gbọ́ something bad about his wife tó máa fẹ́ act responsible láyé bọ́ ara tiẹ̀ náà balẹ̀ kò jẹ́ ká mọ̀ bá ṣe máa gbèjà ẹ̀ ló jẹ́ ká máa di ẹ̀bi lórí all the time ìyá ọkọ yín fẹ́ràn yín ìyá ọkọ yín love yín ó gbé yín ó pè yín títorí títí yín àbí ilé ìṣàkọlá wà níbi ilé ní ọmọlé kan tẹ́tí fi mẹ́sẹ̀gì gbogbo àwọn àbúrò bàbá Ayọ̀ tí wọ́n gbé bàbá Ayọ̀ ṣépè tí wọ́n bú tí wọ́n láwọn kọ̀ lẹ́gbẹ̀ẹ́ wọ́n dì sùn ní títorí yín mà ní torí yín mà ní Ọlọ́run kò yẹ kẹ́ ẹ sí ìkiri mọ́ o gbogbo ìkiri náà ló ti gbọ́ ogun tó ṣẹlẹ̀ gbogbo ìkiri pátá náà ló ti gbọ́ ogun tó ṣẹlẹ̀ ẹ wá bà wá lórúkọ jẹ́ ẹ bà wá lójú jẹ́ ṣèbí tèmi àti bàbá Ayọ̀ yẹn ṣé kí n mọ̀ wùlẹ̀ pé bàbá Ayọ̀ gan mọ̀ bóyá kí n mọ̀ pé bàbá good luck kí n mọ̀ wùlẹ̀ pé bàbá Ayọ̀ mọ̀ bóyá tó bá fẹ́ ìyàwó mi tó bá bímọ wọ́n sọ láyọ̀mídé yóò lè mọ continue àbí tó bá yẹ pé bọ́n ṣe ń ṣe nìyẹn àtòyìn ó kú ẹ̀yìn ó kú Ọlọ́run o tó bá yẹ pé bọ́n ṣe ń ṣe nìyẹn ó kú ẹ̀yìn ó kú Ọlọ́run adẹ̀sọ tẹ́ bá tiẹ̀ tún wá fẹ́ rí màrí
sọlọ́mọ 5 ló yẹ kẹ́ lọ fẹ́ ìyàwó yẹn náà ó embarrass yín hẹ́ra díẹ̀ ó embarrass yín káàkiri aṣọ ìyá Dayọ̀ lẹ́kọ̀ọ́ sọ grandma sọ ẹni tó yẹ pé torí ìyẹn ni kí grandma mọ̀ wá lẹ́yìn mọ́ ìyá tó bí yín ṣé nǹkan tí àgbàlagbà bá rí lórí ìnàró lórí ìjókòó tọmọdé bá náà rò ṣó máa rí ni tẹ́ bá tiẹ̀ fẹ́ rí màá rí ṣé rẹ̀ tó yẹ kẹ́ lọ fẹ́ nìyẹn ẹ̀ tó wá sọ. kì í ṣe àjèjì tẹ́ ẹ̀ máa communicate before now bọ̀dá Ṣẹ́gun kì í ṣe ẹni tí ó mọ̀ pé ọmọ òun wà lọ́dọ̀ bọ̀dá Kọ́lá bí lọ́dọ̀ bọ̀dá Kọ́lá bọ̀dá Ṣẹ́gun fi bọ̀dá Kọ́lá ṣe yẹ̀yẹ́ ńgbà tán pè ní dádì Tósìn ni àǹtí Tóyìn àdádì Ayọ̀ àǹtí Tóyìn kí ló tẹ̀ ṣe báyìí. kọ̀ọ̀pọ̀ ló ń lọ ọmọ yẹn. ìbá gbọ́ kí ní ìdílé tán ìgbà táwọn tọ́mọ wà lóṣù mẹ́ta ọmọ yẹn náà ni máa pọnmi yín lẹ́yìn lọ sí ilé Ṣẹ́gun àtàjọ lọ ẹ̀yẹn gbọ́délẹ̀ ọ̀sán ọ̀nà fásitì yẹn. ẹ tún mọ̀ ìgbà yẹn ọmọ yẹn ti ẹ̀ ń gbọ́ ọmọ yẹn wà lọ́dọ̀ mi ọ̀dọ̀ mi ló wà ọmọ yẹn sọ káwọn kò lọ mọ òun ló wọ́n pàṣẹ yín ṣebí torí tí ẹ̀gbọ́n ọmọ yẹn ṣe kúrò lọ́dọ̀ mi mi ò kò ń gbé mi pọn ọmọ lẹ́yìn lọ síbi kankan kò ń bá mi pọn ọmọ lẹ́yìn kò ń pọn ọmọ kan lẹ́yìn kò dẹ̀ wọ́n kó lò lọ. dẹ́rẹ́ mi gan pònú láti ìgbà tọ́rọ̀ yẹn ti ṣẹlẹ̀ ló yẹ kó ti bẹ́sẹ̀ sọ̀rọ̀ torí tó bá jẹ́ni tó lọ́pọlọ ni ó yẹ kó mọ̀ pé ọjọ́ kan ń bọ̀ tó máa jọ́ kan tẹ́ padà gbóyún ọmọ àlè fóun náà. ẹ wo ẹ kúkú mọ̀ èmi ò ní fọ̀rọ̀ sábẹ́ àwọn sọ tó bá wù yín kẹ́ mọ sunkún bẹ́ẹ̀ ṣe gbọ́ voice note yìí ẹ sún torí pé ẹ̀yin fúnra yín lẹ kọ lẹ́tà sí ẹkún fúnra yín ẹ mọ̀ pé mi àbá yín sòótọ́ ọ̀rọ̀ àwọn yòókù wa tẹ́ bá sọ fún wọn wọ́n lè fẹ́ mọ pẹ̀tù sí yín nú wọ́n tó bá pẹ̀tù sí yín nú wọ́n fẹ́ ba ayé yín jẹ́ ni torí tó bá ń jó tọrọ máa sọ sí yín mo mọ̀ yín àtọ́yìn tó bá jẹ́ wípé ìkan nínú ìyàwó àwọn ẹ̀gbọ́n wa tó jẹ́ ọkùnrin tọ́jà àbúrò tí yín ló ṣe báyìí mo mọ̀ nǹkan tá a lè fi dá lára ẹ jọ níbo ni kí bọ̀dá yẹn fojú sínsìn ṣebí ìwọ̀n àtìyàwó ẹ̀ náà ti ẹ̀jọ́ ń já ṣebí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní ìgbẹ́kẹ̀lé pé òun lọ́mọ tó ti dàgbà òun ṣe gbá òun ṣàwò ẹjọ́ ibo ni kò fojú sí ẹ dá ẹjọ́ yẹn ọ̀rọ̀ wa ṣẹlẹ̀ ta ìṣẹ̀lẹ̀ àjẹké lánàá ọmọ kú lónìí ọ̀rọ̀ wa ṣẹlẹ̀ ta ìṣẹ̀lẹ̀ ẹ wá ní ẹgbẹ́ ọmọ lọ ọ̀dọ̀ Ṣẹ́gun lóṣogbo ọmọ ti wà lóṣogbo báyìí o lọ́dọ̀ Ṣẹ́gun yẹn náà no wonder Ṣẹ́gun yẹn náà wá ń post sí Facebook pé orí adé ìsúnta bra Ṣẹ́gun fẹ́ rìn lọ àzìn bra Ṣẹ́gun fẹ́ rìn lọ mi rí wọn bú o torí pé ẹ̀yin ni ọsàn tó ń kó pópó bá yá ẹ̀ ẹ̀yin lọ́sàn tó ń kó pópó bá yá ẹ̀ tó bá dẹ̀ jẹ́ mi ní Ṣẹ́gun lóòótọ́ máa claim ọmọ mi torí pé láti ilẹ̀ bọ́rọ̀ yìí ṣe lọ yìí láti ilẹ̀ lẹ́yìn àti Ṣẹ́gun ti mọ̀ pé òun ló láyọ̀mídé tàbá kẹfẹ́ parọ́ tara wa ló kù láti ilẹ̀ lẹ́yìn àti Ṣẹ́gun ti mọ̀ pé ọmọ Ṣẹ́gun láyọ̀mídé because tẹ̀ bá jọ mọ̀ láti ilẹ̀ kò ní ya yín lára bẹ́ẹ̀ yẹn láti sáré mú Ayọ̀mídé lọ sóṣogbo níjẹta pé kó lọ máa gbé lọ́dọ̀ ẹ̀ lóṣogbo ọkàn mi ò súre fún yín o ọkàn mi ò súre fún yín o Ọlọ́run gbọ́ ọkàn mi ò súre fún yín o ẹ ṣáà mọ̀ wulẹ̀ sọ kankan fún yàtẹ̀ là bẹ́ẹ̀ ṣe ń ba yín náà ni ẹ̀rọ ra mú ẹ̀dá bá yí o ẹ mọ̀ wulẹ̀ sọ kankan fún yàtẹ̀ là ẹ mọ̀ pa o ẹ mọ̀ fún hypertension ẹ mọ̀ pé tí àwọn àgbàlagbà tó bá ti ní high blood pressure wọ́n ti ní for life nìyẹn gbogbo tó bá lè jẹ́ kó ní ẹ ṣáà mọ̀ wulẹ̀ sọ kankan fún nǹkan tó ń ṣẹlẹ̀ yìí Ọlọ́run ní jó mẹ́mí yín lọ Ọlọ́run dẹ̀ ní jẹ́ kán yá yín wèrè Ọlọ́run ní jẹ́ kán sọ yín dìdàkudà nǹkan tó mi ní láti sọ for now láti bí ìjẹta àbọ̀jọ́ wo mo ti gbọ́rọ̀ yẹn mi ì gẹ́ta ara mi ẹ̀kan tẹ́ sẹ́ẹ̀dì voice note sí mi ì fẹ́ reply yín torí mi àti àtẹ́là àti Israel alọ́sọ̀ṣogbo alọ́ṣe nǹkan bẹ̀rẹ̀ Ṣẹ́gun yẹn náà mo rí wọn ń bẹ̀ mi ì fẹ́ reply yín torí ẹ ti ní kí n má jẹ́ kẹ́ni bọ̀dì mọ́ so mo ti wò pé àtàwọn bá ti padà sí pẹ̀tù tèmi bá ti di Ẹdẹ ni mo máa reply yín so àwọn ti padà sí Ẹdẹ wọ́n ti padà sí pẹ̀tù èmi ti wà lẹ́dẹ ni mo ṣe ń reply yín báyìí mi as in àtòyìn ẹ ṣé kù díẹ̀ káàtó wọ́n ti ẹ̀ wá sọpọ̀ mọ́ ìṣe tàwọn ẹ wà lè fàrígá ẹ wà lè jiyàn pé rárá irọ́ náà ń pa so definitely ẹ̀yin náà ti mọ̀ pé kò ń ṣọmọ wọn. mo sì rántí dáadáa ìgbà táwọn òde wà 2-3 months upward ṣe ọ̀rọ̀ pé mi àti ńlájọ mọ́ lọ lè bra Ṣẹ́gun tílé wọn wà ní orí olórí ṣe rántí orí olórí nílé wọn wà tẹ́yìn àti dáàdì Ayọ̀bá ti ní misunderstanding èmi ni màgbáyọ̀mídé pọ̀n tájọ lọ tó bá yẹ pé bọ́n ṣe ń ṣe nìyẹn kò sí wàhálà tó bá tiẹ̀ jẹ́ pé queenet last boy yín lọ́mọ àlè ṣe é mọ̀ pé ọ̀rọ̀ ṣe é dùn sọ díẹ̀ pé mistake ni ìgbà tọkọ yóò wà responsible ló mú yín ṣe mistake first born àti Tóyìn first born
Olúwatóyìn Oyèrónkẹ́ Àríkẹ́ first born rẹ o sì lóyún o sì ṣe church wedding o sì bí ọmọ Kọ́lá sì ń re ọmọ yẹn ó dẹ̀ ń rè tó fi dàgbà ẹ̀rí ọkàn sì jẹ́ ọ lẹ́rìí ọkàn tọmọ yẹn fi dàgbà ọmọ yẹn ó wá ń jórúkọ tí ì ṣe tiẹ̀ ọmọ yẹn ó wá wà nílé ibi tí ì ṣe pé ibẹ̀ ló yẹ kó wà ẹ̀rí ọkàn ò dẹ̀ jẹ yín tó bá yẹ pé bọ́n ṣe ń ṣe lẹ̀ ṣe yẹn ó ku ẹ̀yin ó ku Ọlọ́run state wo lẹ fẹ́ kí Kọ́lá wà báyìí ìyá rẹ̀ tó gbé yín pọ̀ bí ọmọ ẹ̀ state wo lẹ fẹ́ kó wà àwọn àbúrò Kọ́lá tí wọ́n ti bá Kọ́lá jà tí wọ́n ń gbé Kọ́lá ṣépè tí torí títí yín tẹ́ jẹ́yàwó lé wọn state wo lẹ fẹ́ kán wà now àwa tá a jábúrò yín ojú wo lẹ fẹ́ kán fi máa wò wá ìyá tẹ́lá tó jíṣẹ́ jìyà lórí ẹ tó jẹ́ pé òun nìkan ló dá wa tọ́ state wo ló fẹ́ kó wà tó bá gbọ́rú ọ̀rọ̀ yìí kò sí wàhálà. Olúwatóyìn kò sí wàhálà. Olúwatóyìn Oyèrónkẹ́ Àríkẹ́ nípẹ̀tùmọ̀dù. bí àbúrò yín sọ yìí lórí ọmọ ẹyọ kan ní sọ ọ́ sí o ta nítorí ọmọ ẹyọ kan ni Ayọ̀mídé àbí nítorí ọmọ ẹyọ kan ni o Ayọ̀mídé torí pé ẹrù páyọ̀ yín ti dé ẹ gbọ́ nǹkan kan Ọ̀dàkọ́lá ẹ tó bí ẹni ọdún mélòó báyìí 44 nígbà. sa ẹ sọ̀rọ̀ sí kí ni yẹn 44 years 44 years sáà ti rọ́jọ́ tẹ́bi ń pa yín tẹ́bi ń pa àwọn ọmọ yìí ṣùgbọ́n tẹ́ ẹ gbà káwọn ọmọ yìí ó jẹun kébi ọmọ ọ̀pẹ yín ó wà sá. ó wà Bọ̀dákọ́lá sá. wàhálà mọ̀ wà o àǹtí Tóyìn ká ní èmi ni yín ni Ọlọ́run má jẹ́ anyway bí èèyàn ní bẹ́ẹ̀ sì wá jẹ́ èèyàn yẹn by now ó yẹ kí ìròrí yín ti change màá takú ni ó yẹ kó ti kú mbẹ ń dàrú ni ó yẹ kó ti kú mbẹ ń ṣe kínní kan ni ó yẹ kó ti kú mbẹ ó yẹ kẹ́ ẹ ti wá come to kẹ́ ẹ ti di èèyàn tí ó lè ronú tí ó fọ̀rọ̀ rora rẹ̀ wò tí ó wà mọ́ oríṣiríṣi nǹkan ó yẹ kẹ́ kún gbọ̀n yín kẹ́ ẹ sunkún kíkorò kẹ́ ẹ banújẹ́ kẹ́mi yín bàjẹ́ kẹ́ ẹ wò pé tá a bá ní gbogbo tá a fẹ́ ní láyé yìí náà àtìpó la jẹ́ ń bẹ ẹ̀rù ń bà mí o ẹ má ronú tẹ̀sọ̀ nínú ọ̀rọ̀ tí àǹtí Tóyìn sọ Mr. Kọ́lá ẹ ti ń sunkún ju ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ mo mọ bẹ́ẹ̀ ṣe ń feel ẹni tí ò bá mọ bẹ́ẹ̀ ṣe ń feel báyìí kò lẹ́mìí Ọlọ́run ọ̀tá Ọlọ́run ni you are crying like a baby ibi tí Mr. Kọ́lá ti ṣe DNA test ti Ayọ̀mídé tí àǹtí Tóyìn ti gbà pé Bùráṣẹ́gun ló ní Òṣogbo ibẹ̀ náà ni Mr. Kọ́lá ni wọ́n kó àwọn ọmọ tó kù lọ ibẹ̀ ni wọ́n gbé Sarah lọ the same result tó jáde fún Ayọ̀mídé tí wọ́n pè lọ́mọ Bùráṣẹ́gun the same result yẹn náà lọ jáde fún Sarah wípé Bùrákọ́lá kọ́ ló lọ́mọ ó dọmọ 2 nínú 4 ó kù 2 ẹjẹ́ tún wo rìsọ́ọ̀tì 2 tó kù náà. bí mo ṣe ń sọ lọ gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ mo ti ọmọ 2 ẹ foríjì mi kò yẹ kí n dákọ̀ àwọn ọmọ yẹn ṣùgbọ́n àwọn dákọ̀ Ayọ̀mídé wọ́n sì dákọ̀ Sarah náà ẹni 2 tí wọ́n dánú ìní dákọ̀ kankan mọ́ eléyìí náà mo ti clear ọmọ 2 àbí ọmọ 4 ni wọ́n bí ibi tí wọ́n ti ṣe DNA test yẹn DDC DNA Diagnostic Center DDC DNA Diagnostic Center alákọ̀ọ́kọ́ ọmọ tí wọ́n gbé lọ́ṣogbo ó ní nínú ayé ọkùnrin níjọ́ tó ti dé ayé kò bímọ èèyàn mi ò bímọ fún rí àǹtí Tóyìn nìkan náà bímọ fún ọmọ 4 àǹtí Tóyìn sì bí fún òsìbò obìnrin mi ìṣeré kọ́lọ́mọ ń kọ̀rọ̀ àbí kẹlòmí ò gbọ́mọ fún tí ò tí ì gbà kò sí kódà àwọn ò lóyún fún bìkan tábà pé bóyá wọ́n bímọ ohun retí ẹ̀ tó bá wà ẹ sọ o ẹ ní kankan bí kankan 4 náà ló bí láyé ẹ̀ àkọ́kọ́ ọmọ ọdún mélòó ni 16 years ìkejì 12 years ìkẹta 8 years ìkẹrin 5 years. now ìwà máa fọjọ́ orí pé àwọn ọmọ yẹn báyìí èèní fi orúkọ wọn pè wọ́n mọ́ eléyìí ọmọ 16 years òun ló wà lọ́dọ̀ Bùráṣẹ́gun báyìí lọ́ṣogbo eléyìí ọmọ 12 years rìsọ́ọ̀tì tiẹ̀ náà ti jáde
wọ́n ní bọ̀dá Kọ́lá náà kọ́ ló ní. Eléyìí ọmọ 8 years àbí tí ṣe ọmọ kẹta rìsọ́ọ̀tì tiẹ̀ náà ti jáde wọ́n ní bọ̀dá Kọ́lá náà kọ́ ló ní. Kí ni èjì eléyìí? 5 years. Eléyìí ọmọ 5 years tí ṣe last born rìsọ́ọ̀tì tiẹ̀ náà ti jáde o wọ́n ní bọ̀dá Kọ́lá náà kọ́ ló ní. Ibì kan náà tí wọ́n sì ti ṣe rìsọ́ọ̀tì èyí tí wọ́n ti mọ̀ tẹ́lẹ̀ iná wọ́n ti lọ ṣe mẹ́tẹ̀ẹ̀ta tó kù ó dẹ̀ gbé nǹkan kan náà jáde pé 0% 0% pé wọn bá kínníkínní tọ́jẹ́mọ́ ti bọ̀dá Kọ́lá pàdé nínú ẹ̀jẹ̀ àwọn ọmọ. ẹ lè gbọ́ ọ̀rọ̀ tí àbúrò àti Tóyìn ń sọ lẹ́ẹ̀kan ó ń sọ gbogbo ọ̀rọ̀ yẹn nítorí wípé ó nígbàgbọ́ pé àkọ́bí ni kì í ṣe ti bọ̀dá Kọ́lá ẹ̀rì pọ́ sọ pé káti ẹ̀ lábì kẹ́yìn ni àṣekọ̀ mọ̀ pé àti ètò tẹ̀lé àti ètò tẹ̀lé àti ètò tún tẹ̀lé pé ìhòhò ni wọ́n fi bọ̀dá Kọ́lá sí kábíyèsí Olódùmarè ayé sì wá rí báyìí. ó mà ṣe o. Okomi network hello ẹ kálẹ́ sà. ẹ kálẹ́ o ẹ kálẹ́ o ẹ ti wà ń bẹ̀ ẹ ti wà ń bẹ̀. hello ẹ kálẹ́ sà o. ẹ kálẹ́ sà. àpòètò. yes sir. ilé iṣẹ́ àgírígbò ní bàjẹ́ o. àmì o àmì o. orúkọ tèmi ni Solomon ọlọ́mọdé àsòfò láti ìlú Ìkòyí. Mr. Solomon ọlọ́mọdé àsòfò nǹkan rẹ o. ẹ wo mo ti ẹ̀ ní ìbéèrè kan tó ń fẹ́ béèrè lọ́wọ́ máa yẹn. ṣé ẹ má bínú o ṣé wọ́n sì wà á tì í ṣá kí ọmọ bóbá ìgbé mi lé for the past 20 years ó dẹ̀ bí ọmọ ẹ̀rí kọ́ ẹ̀ pé òun ló ní kankan. ọ̀rọ̀ yẹn rú wa lójú díẹ̀ o. bọ́yọ̀ ọkùnrin yẹn náà bóyá kí ni èrò lè bọ́mọ àbíbò kílẹ̀ rí sí aláàjì. ẹ ṣeun ẹ ṣeun. etí mi kì í fífẹ́ sí ojú òpó lẹ́ni kọ́kọ́rọ́ alátẹ̀ní o. tí ẹrù fi máa ń bà mí nù mo ṣáà gbọ́wọ́lé kinní òun ni torí àwọn ọ̀rọ̀ tó le tó bá ní bó ṣe bí inú tó lẹ́sìn sọ̀rọ̀ á sọ nǹkan tí kò yẹ ká sọ. analyse ẹ̀ fún yín ó possible téèyàn bá fẹ́ obìnrin tó wà wayward tó jẹ́ pé ìgbà tí ń fọ́kọ ẹ̀ láàyè gan ò tó gbà tí ń fún tìta láàyè tó bá yẹ pé tìta ó ti fi síbẹ̀ kó tó di àsìkò tó kọ́ súnmọ́ ńkọ́ tó dẹ̀ jẹ́ wípé ó ń wà coincidental ní gbogbo ìgbà tí wọ́n ń bímọ it is very very possible kò mí pé máa yí ò lè ṣe kò mí pé ò lè ṣe kò dẹ̀ mí pé kò lè bímọ ẹ ló sà ẹ fẹ́ sọ̀rọ̀. eléyìí tí ìbá sí karùn-ún ọ̀rọ̀ last 3 months or last 2 months lélẹ́yìn ẹ lè confam ní church Ọlọ́run òjijì tó wà ní Ìkòyí ẹ confam ẹ láàrin àwọn. sọ lẹ́ẹ̀kan ó ń sọ gbogbo ọ̀rọ̀ yẹn nítorí wípé ó nígbàgbọ́ pé àkọ́bí ni kì í ṣe ti bọ̀dá Kọ́lá ẹ̀rì gbọ́ sọ pé káti ẹ̀ lábì kẹ́yìn ni àṣekọ̀ mọ̀ pé àti ètò tẹ̀lé àti ètò tẹ̀lé àti ètò tún tẹ̀lé pé ìhòhò ni wọ́n fi bọ̀dá Kọ́lá sí kábíyèsí Olódùmarè ayé sì wá rí báyìí. mi accept result tó ń ṣe náà mi accept torí mi sì mẹ́gbà tó ń gba sample mi ìdẹ̀mọ́ sample tó ń gbà so mi accept mi lè accept láéláé torí mo ṣe lójú àwọn ọmọ yẹn. but ẹ accept alákọ̀ọ́kọ́ yẹn. mi accept torí ẹni tó sọ fọ́mọ pé òun ni bàbá ẹ̀ kò tí confam test so mi accept any test tí wọ́n ṣe mi accept. ṣùgbọ́n ẹ mẹ́ntẹ́ ẹ pé ń gbà wọ́n dé ẹ sì gbọ́ pé ẹni yẹn ti bẹ̀rẹ̀ sí ní. story tí wọ́n sọ fún ọmọ yẹn kó tó di pé ó dé ìtàn tó wọ́n pa fún un lẹ́gẹ̀ẹ́ mi ó pè pé nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ òun náà dẹ́ nígbà tó ń bá confam òun náà lè accept ọmọ tí ò sí lọ́dọ̀ ẹ̀ láti ọjọ́ ẹ̀. ọmọ yẹn story tí wọ́n sọ fún ọmọ yẹn lójúwe Bùrà Ṣẹ́gun fún yín. wọ́n dárúkọ ẹ̀ fún. ok ọmọ yẹn ló wá mú yín lọ́dọ̀ Bùrà Ṣẹ́gun ẹ̀yin òkú mọ Bùrà Ṣẹ́gun rí. wọ́n dárúkọ ẹ̀ fún bọ́dẹ̀ ṣe dárúkọ ẹ̀ fún tó sọ fún mi. ṣé Bùrà Ṣẹ́gun ò bá yín sùn lásìkò tí bàbá ìbá yín sùn lẹ́mọ̀nà ọ̀dọ̀ Bùrà Ṣẹ́gun ńgbà tó yíwọ́ mà. because tó wáyé pé kọ̀sẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀ fọmọ bá sọ story fún yín ẹ sọ pé fallacy ni náà ẹ sọ pé sọkúsọ ni gbọ̀ngbà tán sọ fún yín ẹ mẹ́ntẹ́ ẹ pè mà àbúrò yín náà dẹ̀ sọ pé ẹ mọ àwọn làwọn tẹ̀lé yín táwọn gbọmọ ìtẹ̀lé yín lọ́dọ̀ Bùrà Ṣẹ́gun nígbà tó ọmọ yín wà lóṣù 2 oṣù 3 ó dẹ̀ tún júwe ibi tẹ́ ẹ mọ́ gbọmọ yín lọ́ngbà yín àti tó yẹ ẹ mọ̀ pé Bùrà Ṣẹ́gun ló lọ́mọ yìí náà. mi mọ̀ pọ́n lónìí. bọ́tẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe pè wọ́n. mi mọ̀ pọ́n lónìí. wọ́n á lè bímọ lónìí kọ́dọ̀ ọmọ 16 years àbúrò tó àbíkán ìgan tá à ń pè lábìkán ìtẹ́lẹ̀ ẹ̀yìn ará Manchester ẹnìkan ní ohun ọmọ pé ń dàgbà tó bọ́ mo ṣe rí
ó ní tí mo máa ń wò àti tí mo máa ń rí àti tí mo máa ń gbọ́ ni ṣé bẹ́ẹ̀ rò pé fíìmù là ń ṣe májíìkì ni ẹ sọ̀rọ̀ ẹ̀yin ará Manchester. eléyìí lágbára o. ẹ sọ ni. ṣọ́ọ̀kì gidi ni. ṣọ́ọ̀kì gidi. kò ń ṣe film trick o ó ń ṣẹlẹ̀ inú ayé ni o. ṣọ́ọ̀kì gidi. sọ́ọ̀mọ̀ pé túbọ̀ dùdẹ̀ yín náà ni. àmì méjèèjì lè first and second. ọmọ ẹ ti fẹ́ ga tó bàbá yìí ó mà ṣe o ó mà ṣe o ó mà ṣe o ó possible téèyàn bá fẹ́ obìnrin tó wà wayward tó jẹ́ pé ìgbà tí ń fọ́kọ ẹ̀ láàyè gan ò tó gbà tí ń fún tìta láàyè tó bá yẹ pé tìta ó ti fi síbẹ̀ kó tó di àsìkò tọ́kọ súnmọ́ ńkọ́ tó dẹ̀ jẹ́ wípé ó ń wà coincidental ní gbogbo ìgbà tí wọ́n ń bímọ it is very very possible kò mí pé máa yí ò lè ṣe kò mí pé ò lè ṣe kò dẹ̀ mí pé kò lè bímọ ẹ lóò sà ẹ fẹ́ sọ̀rọ̀. eléyìí tí ìbá sí karùn-ún ọ̀rọ̀ last 3 months or last 2 months eléyìí ẹ lè confam ní church lọ́rùn títì tó wà ní Ìkòyí ẹ confam ẹ láàrin àwọn kwaya àdéhùn àkwáyà ni. ẹ̀yin àti ìyá ìdùn àkwáyà ni àti tó yìí máa kọrin yìí. orin tó compose tó wà lẹ́sìn mo lè play ẹ̀rọ láti kẹgbẹ́ tó compose máa tó play lẹ́sìn tó compose máa yẹn wà lórí fóònù mi mo lè play kẹgbọ́ fún máa tó fẹ́ tó wà lẹ́sìn wà lórí fóònù mi mo lè play kẹgbọ́. wọ́n máa forí yin Ọlọ́run lógo. ó ní àṣírí ẹ̀ tẹ́mi náà cover tí mi fẹ́ open ní gbangba mi ìdílé sọ láíláí. ní last month on the 6th èmi ò mọ̀ pé mi mọ̀ kankan tèmi mo sábà pé wọ́n ayọ́kọ̀ kwaya kò tẹ̀ sí mi so security church lọ pass mo ẹni tí sọ yẹn àbúrò grandma ni o last born ìyá wọn kò dé mọ̀ mo lè fún nọ́mbà ẹni ẹkẹ pé sí. àwọn tó rí wọn sá ẹni problem láti èkó ló wà ṣiṣẹ́ lọ́dọ̀ wa ẹni yẹn àbúrò last born grandma. wọ́n wá sọ ṣé lóòótọ́ lẹ́nu yàrá báyìí nìkan. ọmọ bẹ́ẹ̀ ni ẹ ṣe jẹ́ màá fún nọ́mbà ẹni ẹkẹ pọ̀ ẹni ẹ ṣẹ́ níbẹ̀ ọ̀dẹ́ni yẹn mọ̀ ó jẹ́ máa parọ́ tí o ṣe kìíní mọ́ mi ṣé màá wá accept it. alájí ẹ lè pè wọ́n báyìí báyìí báyìí. alájí máa fún nọ́mbà ẹni ẹkẹ pé kẹ́ bèrè pé báwo ló ṣe jẹ́ last born grandma ìbàdàn yẹn bá sùn ó ṣe máa parọ́ tí o ṣàlẹ̀ ìfọ̀ lórí tí wọ́n get ni wọ́n yọ ń kú àyà. wàá máa parọ́ tí o ṣe wàá máa parọ́ ẹ̀ mọ́ mi ṣé màá wá accept ẹ̀ ní. tọ́gbọ́n gbà yẹn bó ṣe sàṣùn yẹn tẹ́mi tọ́gbọ́n bàyẹ̀ sì wà nù lé mi kó wá délé kémi tó wá gùn kó ní wá dé ẹlẹ́gbẹ̀lẹ́ mi. màmá gba tí ò yá ni. ṣe kẹ́tà lájì. wọ́n fún iná bẹ̀ ní ẹgbẹ́ ìgbẹ́ tó bá lẹ́ni ẹ̀ ṣe tó kẹ́yàn mọ́ orí yíyan olóòtú bá mi sùn nọ́sẹ̀nsì tán fi yọ àwọn tó wà ńlẹ̀ ló ń fẹjọ́ lórí rìpọ́tì lé lórí bẹ́ẹ̀ ni pé security ọmọ ẹ̀ tó wà níbẹ̀ ni ọmọ ẹ̀ tó wà security post ni. ṣé gbọ́n máa bá burú ẹ̀ sùn. títà mi yẹn ẹ̀dẹ̀ yọ̀ ń pọ́yà kí tó wà tó gbà yẹn kó ní wá dé alẹ́ mi lóyún. ṣé gbọ́n bá burú ẹ̀ sùn ni àbí kí ni o gbọ́dọ̀ dáadáa yẹn. àwọn èèyàn kan dẹ̀ wọ́n sẹ́ndì tó jọ ń tẹ̀ sọ́nsìn o. sáwọn èèyàn gbọ́ ni. òjò tẹ́ bá pàwọn tó wà ní gúrúùpù yẹn wọ́n á sọ bẹ́ẹ̀ ni ẹ ṣe jẹ́ sí. bọ̀ ṣé àwọn èèyàn gbọ́rọ̀ yẹn gbà yín sí wọ́n gbọ́. ó ní o olóńgbẹ́rọ̀ kiri o olórí ni o ó dẹ̀ wọ́n bẹ́ẹ̀ ni ẹ ṣe jẹ́. alájì náà bẹ́ẹ̀ ni ẹ wà bíbá ìfẹ́ pé. ẹ má pè pé olórí wọn ní jọ́ọ̀jẹ̀ pé wọn ẹ kọ̀ fà. ṣé ẹni tọ́pẹ́ ni ó ẹ wá gbà mí. ẹ kọ̀ fà kẹ́mi tó wá pè é gbà yẹn yóò lè mú lóyún. ó ti fẹ́ máa díìpù ju o. ẹni tó ń sọ yìí last born ìyá mi ni ọ̀dọ̀ wa náà dẹ̀ ibẹ̀ náà ti ń ṣiṣẹ́ ó wàá gbọ́dọ̀ rí anybody pẹ̀lú mi tí wọ́n ti ríyàn pẹ̀lú mi báyìí ó ti bá mi sùn nìyẹn. ìwọ nìkan ìwọ ni ẹ̀yin gbẹ́bọ̀ yẹn lẹ́nu. ṣó possible nínú church ṣó possible. bọ́yá kí church kan investigate kátó lè yípo kwaya náà. ọ̀rọ̀ kẹ́sì ilé tó wà lẹ̀ ìjà tó wà lẹ̀ kò tí ì pé 2 months. àwọn ọ̀rọ̀ tí ò mọ̀ ọ́ lọ́dẹ ní kankan máa fún ọlọ́bẹ̀ ni ẹ̀kan ọ̀pọ̀ lọ́bẹ̀rẹ̀ bọ́lá ṣe bá ní ìgbà tí wọ́n ní wọ́n máa wá ẹ̀ lẹ́wọ̀n rí wa ọ̀dọ̀ mi náà wà ọlọ́wọ́ nìyẹn owó ọ̀dọ̀ mi ló wà ó dáyàn mọ́ ó bẹ̀rẹ̀ sí pariwo sí òṣèlú ẹni yẹn ọmọ ẹ̀ ọ̀dọ̀ mi ló wà ọjọ́ mi ẹjọ́ ló lọ tò ló lọ rò fún wọn kí ló wá dé gan báyìí. ẹ lọ́mọ Nàìjíríà ẹ jọ ọmọ bẹ́ẹ̀ kẹjá ṣe kinní kan mi ìmọ̀ bọ́yọ́ possible ni ìyá ìlú òun ọ̀gbá DNA test gbọ́ ibà ń kó ìyá ìlú òun ọ̀gbá DNA test gbọ́ ṣé ìgbà tó ọmọ kìíní mà ṣé ìgbà tí ọmọ kejì mi accept result ìdàlájì tọmọ kẹta ńkọ́ mi accept ọmọ kẹrin ńkọ́ mi accept ọ̀yá sáà lè ṣe báyìí máa yóò lówó lọ́wọ́ kó lọ tọ́jú ẹ̀ máa yóò lówó lọ́wọ́ tí mo bẹ́ẹ̀ gbọ̀ngàn bí mo sáà lè dáwọ́ jọ ká ṣe DNA test mo tí mo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún ẹ já ṣe DNA test àwọn ọmọ yìí ló wá dé gan-an. madam tá a bá ṣe DNA test àwọn ọmọ yìí tó bá padà proof pé ẹ̀yin kọ́ ni bàbá ìkọ́ ló lọ́mọ yìí lóòótọ́ a lè pè yín lẹ́jọ́ o ṣe accept ẹ̀ mà ká pè yín lẹ́jọ́ ẹ já ṣe DNA test ó lọ́wọ́ gbà ẹ já ṣe
ọmọ mẹ́rin ọdún mélòó ọdún mẹ́ẹ̀ẹ́dógún mẹ́rìndínlógún tẹ̀yẹ̀ fi kí ni problem wọn yìí ẹ̀ sọ náà ẹ̀ sọ problem wọn tí ò jẹ́ ẹbí kẹ̀kẹ́ fún wọn ní ọmọ mẹ́rin náà ẹ̀ sọ náà ẹ̀ bí kọ́nà yẹn ti máa kọ́fà ẹ̀ sọ madam nísìnyí ìtẹ́ fi yín wé ntọ́lágbára díẹ̀ ni nísìnyí ìyá oníyà ní ìpẹ́tùmọ́dù wọ́n kàn ní wọn ò létí ìgbọ́ ni ìyá ọgbọ́n ní ìpẹ́tùmọ́dù nísìnyí tó bá jẹ́ pé ọkùnrin yìí kò lè ṣe lóòótọ́ tí ò tiẹ̀ lè gboko kó mọ́kàn lóko lásán ẹ̀jẹ̀ àgbọ̀ bó sì ní sọ̀rọ̀ tẹ́ ti ní báyìí báyìí ni òtẹ́ wá jọ mọ́ tó bá tú ẹ̀yìn ta tẹ́yìn wálẹ̀ ní tú ta àwọn èèyàn onímọ̀ fojú rẹ̀ wọ̀nyí wọ́n ti crop picture yìí yóò jáde lórí TikTok yóò jáde lórí Facebook yóò jáde lórí Instagram ayé ti crop ẹ wá lè bọ̀ ẹ sọ̀rọ̀ sókè kọ́ ọmọ Nàìjíríà gbọ́ ẹ jẹ́ wọ́n mọ̀ bọ́yá kò lè ṣe ẹ jẹ́ wọ́n mọ̀ bọ́yá olólùwọ̀n ò ṣe ẹ jẹ́ wọ́n mọ̀ bọ́yá olórí lọ́wọ́ máa gbóyún wá ń ta fún mi ọ̀ṣẹ̀lẹ̀ rí ẹ jẹ́ wọ́n mọ̀ ẹ dákun madam ẹ sọ̀rọ̀ ẹ má bọ̀ kankan mọ́ bí ilé kura tí ń jẹ́ wàrùn ẹ sọ̀rọ̀ ọ̀ya ṣé ọbẹ̀ kọ́ mọ̀ sí àṣírí wọn. ilé ọkọ̀ tèmi ọ̀dọ́ akẹ́kọ̀ọ́ sọ ní omi àṣírí kan. ẹ láti rí lọ́dọ̀ ẹ̀. lẹ́yìn tó bá parọ́ mi lókù. lẹ́yìn tó bá parọ́ mọ́ yín lókù ẹ láti rí kankan lọ́dọ̀ rẹ̀. lọ́ni máa hun ọkọ̀ mi hun ọ̀rọ̀ ẹ̀ mọ́ mi. ọ̀dà kun ẹ̀jẹ̀ tíráì náà ẹ̀jẹ̀ wọ́n tíráì àwọn okùn báyìí náà ó lè wọ́ọ̀kì ó dẹ̀ lè má wọ́ọ̀kì ọ̀yà ẹ̀jẹ̀ kún tíráì kún wọ́n hun ẹ̀ hun kankan. àti Tóyìn ẹ sọ̀rọ̀ bọ́ àti Tóyìn tí ẹ bá mọ̀ ti sáré kọ́ mọ́ kú tọkọ́ mọ̀ tẹ́ tó bá mọ̀ ti tẹ́ ọ̀rùn mọ́ sáré kọ́ mọ́ kú ni ọkùnrin máa ń bẹ́nu àwọn ọmọ tẹ́ bíi wọ́n á lè jẹ́ pé ẹsẹ̀ kínní ìlóòótọ́ kẹ́sì máa gbé wa mọ́ra báyìí kẹ́ ẹ sọ̀rọ̀ ní kankan bá wà bẹ́ẹ̀ sọ àbí ẹ̀wọ̀n Nàìjíríà èmi ò rò pé ọ̀rọ̀ wà ń bẹ̀ o ṣé ká kú play ká máa ṣe ẹjọ́ lọ pẹ̀lú DNA test eléyìí tá a bá dé kóòtù tó bá jẹ mọ́ kí wọ́n lọ tún DNA test ṣe wọ́n pàṣẹ kóòtù wọ́n dẹ̀ pé ṣẹ́gun customary court dẹ̀ wà bí ọ̀rọ̀ akọ̀ra ẹni lè bá lọ oyún. bẹ́ẹ̀ n bá lọ bẹ̀rẹ̀ pé kọ́fí mọ́ndà fọ́sílẹ̀ tàbí kọ́ńkì yọ̀dẹ́. eléyìí a bẹ̀rẹ̀ onígbé wá sí ibà yìí. ṣé ká ṣẹjọ́ eléyìí. bẹ́ẹ̀ni sà ìdájọ́ tó do mọ̀ fẹ́ lórí ẹ̀ mi ìdájọ́ yà lásán. ẹ jẹ́ àṣẹjọ́ eléyìí o àǹtí tó yàn sọ̀rọ̀ bí ká mọ̀ ṣẹjọ́ o ẹ jẹ́ àṣẹjọ́ eléyìí o because kò lè jẹ́ ọ̀dà ṣẹ́gun lọ́dọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó kù kọ́mọ̀ jẹ́ pé tí àǹtí Tóyìn tún fẹ́ sílé nìsín lọ́kọ àǹtí Tóyìn wọ́n lẹ tó ti fẹ́ ẹnìkan sílé lọ́kọ sí lóòótọ́ ni. ẹ jọ fún mi fóònù mẹ́jọ. wọ́n lẹ ti fọkọ kan sílé ó ti bímọ márùn bí kan wọ́n lẹ fẹ́ sílé báyìí. ìyàwó yẹn wá. Múyìwá Adégòkè lórúkọ mi àmì kọ̀mpútà kọ́ tó bá wù ní ẹ máa pè mí ẹlòmíà ní London ẹlòmíà ní Amẹ́ríkà ẹlòmíà ní Canada àmọ́ ju gbogbo ẹ lọ àní o má jẹ tíìrì o ti sọ̀rọ̀ tí ń lọ nílé ayé sórí ẹ̀dá tó bá wà nílé ayé tí ò gbọ́ ròyìn ó máa ń fi ìyà jẹrẹ ẹni àtìmọ́lé ayé ló wà wo tó bá fẹ́ gbọ́ ròyìn tó fẹ́ gbọ́ bó ṣe ń lọ ní sísẹ̀ntẹ̀lé Àdàbà TV ni o tún nu ẹ̀ sí tó o bá ti sí ń bẹ̀ ó sì ń bì kankan. Kamilu lele yo Mr. Composer o ẹ̀yin olólùfẹ́ mi ire ayọ̀ ti wọ̀lú wá ire wo ni ire online TV Àdàbà YouTube channel òun ní kẹ́ ẹ máa wo tẹ́ bá ti kílìkì gram yóò direct yín ẹ like ẹ share ẹ comment kí ẹ wá mọ views kí views yóò yapa Àdàbà YouTube channel òun ní kẹ́ ẹ máa wo God bless you all.